Ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe ẹ kú àbọ̀ sí Mashola Gist TV ṣé dáadáa ni a bá yín. Gist tèní ò ní pé kábíyèsí sọ fún gbogbo àwọn olórí o wípé kò sí nǹkan tí wọ́n lè ṣe o wípé àwọn máa mú Queen Naomi padà wá sínú palace o àti ọmọ àwọn wípé ojú wọn ni ó máa ṣe kò ní ṣe ẹ̀yìn wọn wípé gbogbo ìfẹ́ àwọn Queen Naomi ló ní wípé kò sí ẹlòmíì. Ẹ̀yin èèyàn ilé ẹ jẹ́ ká jọ gbọ́ gist yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tí ẹ̀ ń darapọ̀ mọ́ channel mi, èmi ọmọ yín Mashola, mo kí yín káàbọ̀ sórí channel mi lénìí o. Ẹ káàbọ̀, ṣe dáadáa la bá yín, ẹ kú ìpalẹ̀mọ́ ọdún, a bá wa láyọ̀ àti àlàáfíà o. Orúkọ mi ni Mashola, mo máa ń sọ Yorùbá lórí channel mi, mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, mo máa ń sọ̀rọ̀ nípa politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní Nàìjíríà. Ẹ̀yin èèyàn ilé tẹ́ bá ti subscribe ẹ lọ subscribe o, so that a bá ti post any gist ẹ máa rí òkè lọ́la yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Kábíyèsí sọ̀rọ̀, wọ́n bínú sí àwọn olórí o fún gbogbo nǹkan tí wọ́n ń ṣe ní inú palace látìgbà tí àwọn ti láwọn máa mú ìyàwó àwọn wá, bí wọ́n ṣe takú tí wọ́n lọ ralé Mariam àti olórí Ronke. Ẹ jẹ́ ká jọ máa gbọ́ nǹkan tó ń sọ. Kábíyèsí fi dá wọn lójú wípé àti wá Queen Naomi ó máa wọ inú palace yẹn, kò sí nǹkan tí ìyàwó kọ̀ọ̀kan lè ṣe wípé àfi tó bá jẹ́ pé àwọn kì í ṣe Ọọ̀ni of Ifẹ̀ ni Queen Naomi ò ní wọ inú palace yẹn. Ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà mọ̀gbà tá ti wà lẹ́nu pé kí àwọn olórí yìí jáde kí wọ́n lọ ra ilé tí wọ́n yarí tí wọ́n jáde tí wọ́n fẹ́ move an inch. Even gan àwọn tó ti ra ilé nínú wọn kúrò nínú palace, wọ́n sì wà nínú palace. Kábíyèsí wọ́n wà frustrated ní orí ọ̀rọ̀ yìí nítorí pé Mariam àti olórí Ronke refuse láti lọ ra ilé, ṣe ni wọ́n dúró pa sí inú palace o, tí wọ́n ní inú palace làwọn máa retire sí, tí wọ́n bẹ̀rẹ̀ sí wá Queen Naomi kiri tí wọ́n ń bẹ Queen Naomi. Wọ́n ní bàbá kábíyèsí advice Queen Naomi pé kí Queen Naomi jọ nítorí Ọlọ́run kó má jẹ́ kí àwọn olórí yìí kó sí wọn nínú o, pé nítorí pé àwọn nìkan ni wọ́n lè mọ inú wọn, kó dẹ̀ má trust anybody. Wọ́n ní bí Mariam ṣe lọ attack bàbá kábíyèsí nìyẹn, tó ń sọ fún bàbá kábíyèsí pé kí ni dáàdi kábíyèsí mean tí wọ́n fi ń advice Queen Naomi pé kí wọ́n má trust àwọn. Wọ́n ní kábíyèsí bínú pé kí ni right Mariam ní láti lọ attack bàbá wọn. Wọ́n nítorí ẹ̀ ní kábíyèsí fi pe gbogbo wọn jọ tó bẹ̀rẹ̀ sí lálé wọn wípé kí ni wọ́n mean wípé láti ọjọ́ táwọn ti ń sọ pé kí wọ́n lọ ralé, wọ́n jókòó sínú palace wọn lọ ralé. Wọ́n ní kábíyèsí ní pé kò sí nǹkan tán lè ṣe o, wípé ìyàwó àwọn ṣe ń padà bọ̀ wá sínú palace yẹn. Bí a ṣe gbọ́ o, wọ́n ní gbogbo àwọn olórí iná gbé dání o, wọ́n ní kò sí èyí tí ò gbé dání nínú wọn o. Wọ́n ní èyí tó kéré jù tó lè gbé dání tó jẹ́ pé a lè sọ pé kò sí ìrírí rẹpẹtẹ òní tóbi. Wọ́n ní ṣùgbọ́n àwọn yòókù wọ́n gbé dání ni wípé wọ́n lè ralé fúnra wọn gan, kò sí nǹkan tó need lọ́wọ́ kábíyèsí ju present kábíyèsí lọ. And kábíyèsí tẹ̀ ń dù yìí, ìfẹ́ wọn ibì kan ló wà, ọ̀dọ̀ Queen Naomi nìfẹ́ wọn wà. Ìfẹ́ wọn ò lè ṣe ìfẹ́ tẹ́lẹ̀ máa pín bí ẹran, kì í ṣe ìfẹ́ tẹ́lẹ̀ máa pín bí ẹran. Kábíyèsí ní àwọn fẹ́ ìyàwó àwọn padà nù palace, àwọn fẹ́ ọmọ àwọn padà nù palace, ẹ tako ẹ̀ kúrò nù palace. Ìfẹ́ kábíyèsí ọ̀dọ̀ Queen Naomi ló wà, wọ́n ti sọ fún yín, ẹ̀yà létí lápá ẹ̀ gbọ́. Ṣé dandan lèèyàn fi máa ń bá obìnrin gbé ibi tí ò bá fẹ́ bá gbé ni? Because ọ̀rọ̀ yín ò kàn tí ẹ yé mi. Ọkùnrin sọ fún yín látijọ́ ẹ pé ẹ kó lọ sílé tó ń rà fún yín, ẹ yarí ẹ lọ. Bẹ́ẹ̀ dẹ̀ ni kò ní time fún yín, ẹ̀dẹ̀ sì takú sínú palace náà. Ó lágbára o. Bí a ṣe gbọ́ o, ẹ mọ̀ pé orí ọ̀rọ̀ tí Queen Naomi dúró sí náà wọ́n ṣì wà. Queen Naomi ti sọ fún kábíyèsí pé tí àwọn olórí ò bá kúrò nínú palace àwọn ò ní wá. Àwọn olórí takú, wọn ò kúrò nínú palace o. Ẹ mọ̀ pé orí ẹ̀ náà la ṣì wà látijọ́ yìí tí kábíyèsí ní kan lọ ra ilé, kan move lọ sílé wọn. Ẹ̀yin náà dẹ̀ ti mọ àwọn tó ra ilé tó bí àti Tèmítọ́pẹ́. Bá a ṣe gbọ́ o, Mariam àti Ronke wọn ò ra ilé o, ṣe náà takú sínú palace. Ṣó ti yé yín? Ashley wà ní London tiẹ̀. Ẹ̀yin èèyàn lé
Kábíyèsí fi dá wọn lójú pé wọ́n máa kó òun palace yẹn tipátipá ni o, wípé because ìyàwó àwọn ń padà bọ̀ wá sínú palace, wọ́n ní àwọn òdẹ̀lẹ̀ grant Queen Naomi ní any freedom nítorí pé àwọn love Queen Naomi pẹ̀lú ọkàn àwọn ni, pẹ̀lú àyà àwọn, pẹ̀lú gbogbo nǹkan táwọn ní làwọn fi love Queen Naomi. Ṣùgbọ́n nǹkan tó ń yà mí lẹ́nu ni pé ọkùnrin ń sọ fún àwọn olórí lójoojúmọ́ pé òun love ìyàwó òun, òun love ìyàwó òun, wọ́n dẹ̀ sì jókòó síbẹ̀. Ó lágbára o, ẹ jẹ́ ká sọ nǹkan mi. Ẹ̀yin èèyàn legist tá a gbọ́ nìyẹn o. Kábíyèsí fi ń dá wọn lójú òye pé àwọn ò ní fi Queen Naomi sílẹ̀ nítorí pé àwọn ò fi ọ̀rọ̀ Queen Naomi ṣeré. Ipe kò bá take àwọn iye ìgbà tó yẹ kó take àwọn, Queen Naomi padà bọ̀ wá sínú palace yẹn pẹ̀lú ọmọ àwọn. Ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ ká jọ gbọ́ èyí tó kù. Kábíyèsí kan nípa fún wọn, ẹ lọ ra lé, wọn ò ra lé. Mariam àtolórí Ronke ò dára lé. Ṣùgbọ́n nǹkan tí ò yé mi ni pé kí ló dé tí kábíyèsí ò fẹ́ divorce àwọn people yìí? Kí ni wọ́n ń ṣe gangan nínú palace fún kábíyèsí? Nǹkan tí ò yé mi nìyẹn o. Àwọn èèyàn ní kò easy fún wọn láti divorce wọn nítorí pé kíni? Nítorí pé kíni yẹn gan la mọ̀ tí ò fi easy fún kábíyèsí láti divorce àwọn olórí. Ẹ ń pariwo lẹ́nu, ẹ love ìyàwó yín, ẹ love ìyàwó yín, kí wá ló dé tẹ́ divorce àwọn olórí? Kò yé mi o. Ẹ̀yin èèyàn legist tá gbọ́ nìyẹn, ta ní ká mú wá fún yín títẹ́ ń gbọ́ mi. Ní agbára Ọlọ́run òkè òkè lọ́wọ́ yín á máa lọ́wọ́ yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. 2024 tó ń kọlẹ̀ pé èmi àti yín àjọ máa wọnú ẹ̀ láṣẹ Ọlọ́run. Please share this video, like and subscribe. God bless you all. I love you.